Drive TV, driving you around the world. Subscribe to Drive TV channel. Tap the bell icon to receive notifications about our new videos. Nínú igbó àti sìgá owó lè máa mú. Igbó ni mo máa ń mú, mo láìkì igbó ju sìgá lọ. Igbó dáa ju sìgá lọ o. Lọ́nà o. Torí pé sìgá kẹ́míkà ni bọ̀ igbó rọ̀ ni. Voice tẹ́ lo ṣé èèyàn máa ń kọ́ ni. Ìyẹn kún èèyàn máa kọ ìyẹn tí ì kọ náà. Ṣé ẹ̀yin kọ́ ti yín ni àbí? Èmi ò kọ àtọ̀dọ̀ Ọlọ́run ti wá náà. Ní voice ilé. Sọ́ọ̀lì kò ní bàjẹ́ àbá àgbàlagbà yá gbé fún un. So ṣé àwọn èèyàn máa ń kọ́ ni àbí? Àwọn ọmọ oríta ló máa ń gbà náà ṣáàmù wọn á máa gbé fún bóyá wọn rí babaláyé kan tó lọ àbí wọn fẹ́ gbowó lọ wọn bí mọ́tò wọn bó ṣáàmù wọn ni ó yá bàbá mi ṣe kó wálẹ̀. Okay, now ladies and gentlemen, it's Humble MC 20 Dot. And on Drive TV, no, let's check it. Let's do what we do on here. Live with MC 20 Dot, no, on the program. Tell me, you more, my own, you buy. But you on here, tomorrow, the program, I'm on Quaco, and the tomorrow raining. Today program, only a coconut kako. Àwọn intonation wa tí àwọn èèyàn máa ń sọ. Tí èèyàn bá wà Nàìjíríà, ó ní bó máa sọ̀rọ̀. Tí èèyàn bá wà l'Amẹ́ríkà, ó ní bó máa sọ̀rọ̀. Even àwọn brother wa gan tó wà ní street. Ó ti yé náà tó máa bá yín sọ̀rọ̀ báyọ̀ fẹ́ kí yín ó ní báwọn náà ṣe máa ṣe kíni báwọn náà ṣe máa sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ báyìí ẹ máa wò pé irú voice wo làwọn eléyìí ṣe kíni làwọn eléyìí tó ń lò ṣe bá lè lò tó bá kọ̀ bẹ́ kí wọ́n yẹ kọ̀ bẹ́ kí tó jọ́ ọmọ gbòòrò tó bá máa kí nọ́mà ẹ̀gbọ́n wa gbọ́ àlàyé ìgbé ẹ̀gbọ́n àgbà níbo ọ̀nà ẹ̀gbọ́n ẹ̀ máa ṣe kíni ẹ̀ máa fún mi lówó tó bá dẹ̀ tó rẹ́ lórí náà dìwé ìwé máa sọ̀rọ̀ tí èèyàn bá wá láti Amẹ́ríkà tó bá délé ó ní bó ṣe máa sọ ìdí nìyẹn tó yẹ pé there is a difference between bọ̀dá and ọ̀nkú ṣẹ́rí bọ̀dá nàìjíríà bọ̀dá máa ń gbé ọ̀nkú amẹ́ríkà náà ti máa ń dé tí bọ̀dá bá wà nàìjíríà tó máa ní ìnáwó bọ̀dá ní ó mọ̀ wọ́n ṣe ra màálù bọ̀ tí ọ̀nkú tó máa pe ọ̀nkú amẹ́ríkà ló ń kú máa wà ọ̀nkú náà sọ pé ẹ̀ ló bọ̀dá mi iṣẹ́ ọ̀rọ̀ màálù yẹn ẹ má wọ̀rẹ̀ bọ̀dá ní ó mọ̀ mi wọ́n ti ń ta bọ̀dá ní ó lọ mú alátẹ̀ńdà bọ̀dá náà ló máa pa ọ̀nkú kan máa dé àwọn kan máa sanwó náà ni so kọ́lọ̀ ń ṣe gbogbo wa ní ọ̀nkú kó má ṣe wá ń bọ̀dá so ẹja lọ street gbogbo àwọn tó máa ń lo voice yẹn ká lọ kọ́kọ́ ṣe kí ni ká lọ gbọ́rọ̀ lẹ́nu ọ̀nà and then nínú sìgá àti gbó èwo ló dáa jù iṣẹ́ wo gan ló ń ṣe lára so ẹ jẹ́ ká wọ street lọ. nínú gbó àti sìgá owó lè máa mú. Igbó ni mo máa ń mú, mo láìkì igbó ju sìgá lọ. Kí ni àwọn iṣẹ́ tó wá ń ṣe lára gbà. Yà tí máa fagbó ṣe ẹni tí ò fagbó kò lè gbẹ́jẹ́ dání tó mi nà. Báwo ni o fẹ́ gbẹ́jẹ́ dání tó mi nà? Ojú mi à white, ojú tẹ̀lé red. Ẹ̀rẹ̀ mọ̀ ojú tó bá red, ojú tó ẹni bá wojú òrùba ẹ̀mọ̀ kó máa lápòlò. Etí gbé wà pa fún mi yẹn. Sìgá wa ń gọ́. Sìgá mi ò really like sìgá. Igbó àti sìgá mọ̀tẹ́sẹ̀ ni pé tí igbó da ṣùgbọ́n àwọn yẹn ti ba igbó jẹ́ ni tí àwọn yẹn fi ba igbó jẹ́ ni pé ẹlòmíràn á mú tán á máa lọ fi jà á máa fi jà ilé á máa fi rọ́ọ̀bù kì í ti sẹ̀ ẹ̀rọ igbó nísìnyí náà bá fa láàárọ̀ tí ẹ̀ lọ bí séèyàn tó tó dọ̀ wá lẹ́yìn tó wà fà bí wàrà lẹ́yìn tó filẹ̀ ó tún wà pa ọ́. Iṣẹ́ òwe gan ló máa ń ṣe gan lára. ṣé tí máa ń ṣe lára rẹ̀ iṣẹ́ tí máa ń ṣe lára ni pé nísìnyí tí ìbá ti fà á sí agbó nísìnyí yẹn kàn rà fà láàárọ̀ nísìnyí tí yóò mú bọ́yá ẹni ọtí sí dẹ́rùn rà fà láàárọ̀ wọ́n máa fún yàn lókun àtagbára àbí tí wọ́n bá tún dànù tí gbóná. Ok, èèyàn tó lè dagbó sínú tí. tí gbóná. Michael orúkọ mi. Michael alias kenny. alias Festac. Festac kí ló tó ń pè ní Festac. akuru Festac ni ọlọ. Ok, ṣé ẹni tó ń jẹ́ Festac yẹn ó kúrú ni àbí. ó kúrú ni èèyàn kúkúrú tí ò ṣe é jí gbé. ok ó make sense. ọlọ. ẹ̀gbọ́n that voice ẹ̀ lò yìí ṣé wọ́n máa ń kọ́ ni àbí. talent ni o. talent ni voice. wàláì. tọ́lẹ̀ máa fi hàn voice báyìí ẹ máa gbọ́ ni. àwọn kan wà náà tó máa ń kọ bẹ́ẹ̀ yẹn. Ìyẹn kún èèyàn máa kọ ìyẹn tí ì kọ náà. ṣe ẹ̀yin kọ́ ti yín ni àbí. Èmi ò kọ àtọ̀dọ̀ Ọlọ́run ti wá náà. ní voice ilé. Sọ́ọ̀lì kò ní bàjẹ́ àbá àgbàlagbà yá gbé fún un. so ṣé àwọn èèyàn máa ń kọ́ ni àbí. Àwọn ọmọ oríta ló máa ń gbà náà ṣáàmù wọn á máa gbé fún bóyá wọn rí babaláyé kan tó lọ àbí wọn fẹ́ gbowó lọ wọn bí mọ́tò wọn bó ṣáàmù wọn ni ó yá bàbá mi ṣe kó wálẹ̀ ó yá mo gbé tán. wọ́n ń kọ́ kínní àbí. Àkọ́bá o wọ́n ṣe máa ń kọ́ ṣé wọ́n máa ń kọ́ kí wọ́n tó jẹsẹ̀ mọ́lẹ̀ ni. Igbó dáa ju sìgá lọ o. lọ́nà o. torí pé sìgá kẹ́míkà ni bọ̀ igbó rọ̀ ni. Kí ni àwọn iṣẹ́ tí igbó máa ń ṣe fún yàn. ó máa fún èmi o ó máa ń ginger orientation mi ni torí pé tí n bá wà sáàdì tẹ́lẹ̀ ní bá ti lè kush gbogbo àwọn past yẹn àwọn màá gbàgbé ní moment yẹn náà màá tẹ̀ kọ́kọ́ wà cheerful
inú mi ò dùn dáa. igbó dájú sìgá lọ. lọ́nà o. sìgá mọ́ mára wúwo ni sìgá tó bá fa sìgá ara rẹ̀ yóò wù àti sáré láti bíbá ìsíbẹ̀ olè bọ̀ igbó wọn rà pé igbó ó wà òkè igbó dáadáa wà medicated ó ṣe dáadáa. sìgá dáyàn gini wọ́n ní smokers are liable to dáyàn ó ṣeé ṣe kọ́kún kékeré. oṣù tó dáa nínú méjèèjì oṣù tó dáa torí nínú méjèèjì oṣù tó dáa nínú méjèèjì àti gbọ́ àti sìgá oṣù tó dáa. yóò ní reason tẹ́ fi sọ pé kò sí ní tó dáa náà. ó ní reason náà torí igbó kò dáa kọ́ padà yá ìmọ̀ padà yé ọ̀pọ̀lọpọ̀ mí wéèrè sìgá náà sì ní sìgá yìí padà máa ń ba kíndìn jẹ́ tó padà yá dáàsọ àkójọ tó dáa nínú méjèèjì. ó ti yẹ yín náà jẹ́ kí n kí yín pé ẹ káàbọ̀ a ti padà náà ní láti street ó ti yẹ yín ẹ ti rí táwọn èèyàn mi bá mi sọ ní street àwọn èèyàn sọ̀rọ̀ gan tó pọ̀ gan lórí igbó àti sìgá and then that voice yẹn wọ́n ní pé èèyàn lè kọ ẹlòmíín sọ pé Ọlọ́run ló máa ń fúnyàn I'm telling you the truth igbó àti sìgá kò ń ṣe tó dáa ó máa ń ba a lot of things jẹ́ nínú ara ni ṣé gbogbo àwọn tó wà nínú ayé ń sìn tọ́wọ̀n mú gbó ṣán kú ni àwọn tó wà nínú ayé tọ́wọ̀n mú sìgá ṣán wọ́n kú ni bọ́tẹ́ ẹlòmíín ṣe débi pé ẹ̀rí pé bọ̀bọ̀ kan mo bá rí sí wọn sọ pé tóun ò bá mú jọ́ kan òun ò lè gbádùn and then kókó ìdí tẹ́lómi fi mú gan kò ní reason lẹ́yìn kókàn fi ṣe ìṣekúṣe kókàn fi dàlúrú nǹkan kan so many things and ẹ̀yin tẹ́ wọ́n wà lẹ́nu ẹ̀ lè comment sábẹ́ ìwúlò igbó àti sìgá kò sí nǹkan kan tó wúlò fún. Drive TV, driving you around the world.